gbé yíyá torí bí ọ̀jẹ́ kí ilé iṣẹ́ ìránṣẹ́ yìí kó ti di ọ̀rọ̀ ìtàn. Ọ̀rọ̀ ọpẹ́ wa pọ̀ bí gbogbo ìròyìn wa bá di kìkì ahọ́n òtún orí tí ẹ ṣe fún wa. Adúpẹ́ fún ìgbé ayé bàbá wa àti ilé wọn. Adúpẹ́ fún ọwọ́ agbára tẹ́ fi di ìjọ yìí mú. Adúpẹ́ fún àwọn tí a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí tí wọ́n dúró ti bàbá. Àwọn tí wọ́n wà nígbà tí bàbá bẹ̀rẹ̀ wọ́n sì tún wà níbẹ̀ ògo ni forúkọ ọmọ yẹn lọ. Ọlọ́run ìbẹ̀rẹ̀, Ọlọ́run àárín, Ọlọ́run òpin, ẹ̀yin àwa fi ògo fún olùgbà ọpẹ́ wa. Bí a lè ṣàmì, báwo lè ṣàmì olùgbà ọpẹ́ wa. Ọ̀pọ̀ ọpẹ́ nìkọ̀ọ̀kan bá ti farahàn níwájú lónìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ ọjọ́ ìsinmi nínú ọdún 2025 ọkọ̀ ọpẹ́ wa kò lájọ ṣe ìtẹ́wọ́gbà. Nígbà táwọn tún dúpẹ́ lọ́pẹ́ gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan bàbá lórúkọ Jésù ló ṣe oríire sí ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fún àwọn bàbá wa, àwọn màmá wa, àwọn màmá wa náà màmá ayẹni, màmá mi ni wọ́n láti ọ̀pọ̀lọpọ̀ lórúkọ. Mo lè gbàdúrà bí mo ní ṣubú dànù. Ọpẹ́ ẹ̀dẹ́gẹ̀ nìkan sọ pé ọpẹ́. Ṣé ní ọ̀rọ̀ ọpẹ́ tí a bá ní ká máa sọ ó jinlẹ̀? Ṣùgbọ́n ní òde òní tá a wà yìí, ogunlọ́gọ̀ ènìyàn ló ti di aláìlọ́pẹ́. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbùkún tó tẹ̀lé ọpẹ́. Bóyá ní ẹni tó ń kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ tá a bá ti ń wàásù tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ó ṣe iyebíye. Tí a bá jẹ́ ẹ̀dá tí ó lè kàwé tó lè kọ ìwé, ó dára ká máa kọ sílẹ̀ díẹ̀díẹ̀. Mi ò lérò pé bí mo máa di ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ọkàn mi wà nínú ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ tí mo máa ń kọ́lẹ̀ ó dẹ̀ wúlò fún mi náà nínú. Ẹ jẹ́ ká wọnú ìwé Kọ́ríńtì àmì Tímótì kejì orí 3 ẹsẹ̀ 2. Mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde níbẹ̀. Mo sọ nípa ìbùkún tó tẹ̀lé ọpẹ́. Bí ènìyàn bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Yorùbá kan mi bóyá Ìjẹ̀ṣà ló bẹ̀rù mi o, àwọn yìnyínyìnyín. Ìtú ẹni bẹ́ẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, á tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 2. Àdúgbò kíkà ń bí. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. Olùfẹ́ owó. Ṣé wọ́n ní kí bébí ìsọ̀rọ̀ ẹ̀ lónìí ọkọ̀ bàbá? Ìyẹ́ wo akọ́lọ́ di olùfẹ́ owó? Tí gbogbo ènìyàn bá jẹ́ olùfẹ́ owó, ẹ wo ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yà sí lónìí. Bí o lọ síbẹ̀ yẹn, yes. Afúnnu ohun tí ẹlòmíràn ò lè ṣe lọ́dún mẹ́wàá sẹ́ńtì tó ń bọ̀, àwọn àṣẹ ní ìṣẹ́jú yìí. Kí ló ń sọ sí màá? Agbéraga. Asọ̀rọ̀ búburú. Aṣàìgbọràn sí òbí. Aláìlọ́pẹ́. Ó ti tó ẹjọ́kọ̀. Aláìlégí ni àṣọ dáadáa. Ìbùkún tó tẹ̀lé ọpẹ́. Bíbélì Ọlọ́run bá pa lóòrè pé ènìyàn jẹ́ aláìlọ́pẹ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a pé ìjọ Ọlọ́run lówùúrọ̀ yìí ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ tó bẹ nínú ọdún 2025, ẹ jẹ́ ká ní ọkọ̀ ọpẹ́. Kí ni mo sọ? Àwọn ọmọdé ẹ jẹ́ ká ní ọkọ̀ ọpẹ́. Àwọn àgbà ẹ jẹ́ ká ní ọkọ̀ ọpẹ́. Tí bàbá bá san owó sùkúù yìí tán, ẹ dúpẹ́. Ẹni tí yóò bá lẹ̀ dúpẹ́ lọ́wọ́ ènìyàn kò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ni mo sọ? Ẹ jẹ́ ká ní ọkọ̀ ọpẹ́. Ẹ jẹ́ ká ka Psalm 150. Gbogbo ẹni tó bá lè kà á, ẹ jẹ́ ká jọ ká papọ̀. Ọ̀nà bàbá láti tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Fún àwọn tí a ò lè kà á, lórúkọ Jésù bí a ti ń kà á papọ̀ báyìí, ìbùkún Ọlọ́run yóò wọnú ayé wa. Ẹ jẹ́ ká jọ ká ọ gbogbo ẹni tó bá ní ìbéèrè lọ́wọ́. 1, 2, go. Ẹ fi èyí fún Olúwa. Ẹ fi èyí fún Ọlọ́run nínú àbí ìdí òrìṣà ló ti ká fi fún báyà. Ó ní ẹ fi èyí fún Ọlọ́run
nínú ibi mímọ́ rẹ̀ di ẹnìkan wà tá a pè ní altar of God, altar of thanksgiving, pẹpẹ ìdúpẹ́. Ìgbà tí mo ń bọ̀ lówùúrọ̀ yìí bàbá ò sọ pé àjọ sọ̀rọ̀ láti àná ju léde ọwọ́ àárọ̀ ṣùgbọ́n bá ti dé wọ́n sọ fún mi pé ọpẹ́ ni ìní. So ohun tí ẹ bá gbọ́ kì í ṣe pé bóyá ohun tí mo ti kọ́ kalẹ̀ gbé rárá ohun tí Ọlọ́run fẹ́ sọ fún ẹ̀yin àti èmi ni torí èmi náà tí mo wà níbí mo gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọ̀nà ọpẹ́ mi tẹ̀ pọ̀ ní ti gbogbo ènìyàn lọ. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ Jésù, ọ̀nà ọpẹ́ mi pọ̀ mélòó sáláyé. Ẹ̀yin náà kọ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ ò Bàbá, ọ̀nà ọpẹ́ mi pọ̀ mélòó sáláyé. Amen. Ọ̀nà ọpẹ́ nìkan kan wá gbọ́dọ̀ ó pọ̀ púpọ̀ torí tí olúwa bá lè gà án kò tó ojú Ọlọ́run ṣe lówùúrọ̀ yìí Ọlọ́run yóò gba ọbẹ̀ pẹ́ wọn. Ó ní ẹ fi ìyìn fún Olúwa, ẹ fi ìyìn fún Ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀. Àwọn ọdún bí àṣẹ mo ti bẹ́ẹ̀ kan mo ní wá tó dé ní sàmúlò náà tó dúpẹ́ inú mi kò gbé òní ọjọ́ ọpẹ́ ìní náà dúpẹ́ tèmi sẹ́yìn náà dúpẹ́ tèmi. Ọ̀rẹ́ wa kọ́ wà níbi tá à ń gbé lọ́wọ́ mùsùlùmí ni orúkọ tó máa ń sọ kárí dúpẹ́ tiẹ̀ sẹ́yìn náà dúpẹ́ ti yín lónìí ọ̀rẹ́ ọpẹ́ wa ṣe ìtẹ́wọ́gbà. Ó ní ẹ̀yìn nítorí iṣẹ́ agbára rẹ̀, ẹ̀yìn gẹ́gẹ́ bí títóbi ńlá rẹ̀. Ọlọ́run tóbi ju ìmọ̀ àti òye ènìyàn lọ. Ohun tó ń ṣe kò sẹ́ni tó lè sọ ọ̀nà àrà ló ń gbà ṣiṣẹ́ ìyanu. Ó tóbi ọ̀nà àrà lọ́lọ́run wá gbà ṣiṣẹ́ rẹ̀ láyé. Àrìnàṣẹ́ rẹ̀ lọ́lọ́kùn ogun ibi lẹ́sìn ogun ibi lẹ́sìn. Amen. Ọ̀nà àrà ni Ọlọ́run bá ṣe ẹ̀rọ sí, ó tóbi tó èdè wa lọ, ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ẹsẹ̀ kẹta ní ẹ fi ohùn ìpè yín ní òwá mọ́tà ká fi yín lówùúrọ̀ yìí o nínú ọkàn wa. Òní nígbà táwọn akọrin kọrin ẹni pé àwọn akẹ́kọ̀ọ́ tó èdè náà dìde. Mo ń gba àwọn ọmọ mi náà ní àwọn náà dìde. Ṣé ní ọ̀rọ̀ pé ohun tó jinlẹ̀ ni? Nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ ní 2020, tani nínú wa tó bá wọ́n pé COVID ṣe òótọ́ ni? Ọ̀pọ̀lọpọ̀ níbi ìṣòótọ́ tó fi parọ́ ni. Èyí tí mo dúró níwájú yín, mo jẹ́ àṣepé oore ọ̀fẹ́ Ọlọ́run torí ohun tó fẹ́ fi ayé mi ṣe lọ́jọ́ ọ̀la. Àkúrò Nàìjíríà bí wọ́n ti sọ pé COVID bàbá bá dé ọ̀hún. Nígbà tó di first week of April, COVID yẹn mú mi. Àwọn akọ́kọ́ tilẹ̀ kó chọ́ọ̀chì ní ìlú yẹn torí ọmọ mi sọ wípé dáàbì ó wà ní square náà, ó mọ̀ nípa ẹ̀ṣẹ́ ìṣòro. Ó ní dáàbì orí ẹ tilẹ̀ kò tó ní pé kí ni òyìnbó wà láàrin wọ́n wà láàrin yìí, ó ní dáàbì kó fara lọ sí tó ń fara kó káàkiri. Ó ti sọ mo tilẹ̀ kó chọ́ọ̀chì, á ṣe àwìn àti àdúrà lọ́wọ́. Ṣé ní Ọlọ́run tá a sì fi sọ lọ́run tó rò? Ó fẹ́ kó ti fún wa ní ọgbọ́n náà pàápàá ká má bàa trọ́bù ẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀lé ìmọ̀ Ọlọ́run. Ọmọ kékeré lè fún yín ní ìmọ̀, àgbà lè fún yín ní ìmọ̀. Ẹ wo ẹgbẹ́ yẹn wò. Lábá tilẹ̀ kó church. Mo wá bẹ̀rẹ̀ sí ní preach lórí internet láti parí àwẹ̀ tá a ṣe lọ. Àwọn ọmọ tí mo bá iṣẹ́ bá pè mí, gbogbo àwọn ìjọba náà tí wọ́n gba pé kẹ́ni kankan máa lọ sẹ́ni ìwé àmọ́ ju àwọn ibi tó ti ń ta oúnjẹ lọ. Wọ́n bá pè mí bí àwọn oníṣẹ́ kan fún mi kò ló dáa. Ibi tó gbé mi sí wà nítòsí. Ṣùgbọ́n kan wà nínú ọmọ ìjọ tí mo ti fi sílẹ̀ náà pé kí wọ́n bá wọn ṣiṣẹ́. Wọ́n wá ibi tó gbé òun lọ, kò lè lọ torí kò ní mọ́tò.
wọ́n á pe oníṣẹ́ pé àájìjọ máa rẹ ní àpapọ̀ bóyá torí tẹ̀lé bá ṣe púpọ̀ ìtọ́jọ́ ẹ̀yin ìjọ ẹ máa dúpẹ́ kí ni mo sọ ẹni tí mo sọ yóò wá jọ́ọ̀jì mọ́ lẹ́yìn ìbá torí ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ẹ dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ ìránṣẹ́ Ọlọ́run ó ṣe ojú ẹ̀jẹ̀ ni mo sọ ẹ̀mí Ọlọ́run ló sọ̀rọ̀ lókùrọ̀ yìí ẹ máa gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run lárugẹ à ń torí ti ìjọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjọ wa ní December 30 àbí 17 years to the glory of God. So gbogbo ọ̀kan tí ìránṣẹ́ Ọlọ́run náà kọjá torí tí ẹ̀rọ lọ sọ́nà tó jì àgbé láàárọ̀ àtúntò padà láti jẹ́ àárín kan ọ̀rí pé ara mi rí bákan látọ̀ mọ̀ mo pe hospital àdúgbò àdéhùn aláìpẹ̀lú wọ́n ní ká lọ ra tàbí mẹ́ta bá ṣẹ́ẹ̀kì mi ìyàwó mi náà nọ́ọ̀sì ni wọ́n bá sáré lọ sí nurses for lọ́ra nígbà tá a máa tẹ̀sítì mo ti fẹ́ lé ní 40 látòrí aago wọn ní wọn gbé mi lọ sí hospital wọ́n ṣe gbé mi níbẹ̀ tó gbà mí ìyàwó mi ò lé ní for 2 weeks wọ́n tì wá mọ́lé bí ẹlẹ́wọ̀n tó wà ní kirikiri ni àmọ́ tí Ọlọ́run ṣe fẹ́ ká máa dúpẹ́ orí aago ló ti máa pè mí á gbàdúrà nígbà tí wọ́n pe bàbá wa ní Olúwa àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn tọ́wọ́ tí mo tó wà tí mo mọ̀ pé tí mo bá pe àwọn òyìn ọ̀rọ̀ mi ò ní ọ̀sẹ̀ lọ́dọ̀ wọn. nígbà tó jẹ́ àárín kan mo pe ọ̀rẹ́ mi tó jẹ́ òní dàrẹ́tọ̀ ní psychiatric hospital tó wà lẹ́kọ̀ọ́ lágbájá báyìí ló ń ṣẹlẹ̀ ó ní kí dókítà máa fi òògùn báyìí dókítà yóò wá fọjọ́ mẹ́ta èṣù nígbà ṣàkóso láyé wa gbọ́ bí àwọn èèyàn ṣe ń bí nínú àwọn yàrá tó kù jáwọ́ dókítà bá wọ ọ̀dọ̀ wa wọ́n máa fíìtì wọn ni wọ́n fumigéètì wọn wọ́n á dìsífẹ́tì wọn ẹni bá wọ ọ̀dọ̀ wa nígbà tó wọ ọdún tó ti lè kú tó wá jáde síta wá tún ti lè jáde mẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó di ọ̀gbọ́n kí lọ́kọ̀ ẹ̀ wá ní wọ́n sọ fún un nípa lọ́rẹ̀ kan dókítà ni ó ní oògùn báyìí báyìí ó ní wà lára àgbà tó fún mi náà ó ṣùgbọ́n àwọn olùkọ́ náà tó ní àìsàn tuntun táwọn òògùn ṣe jẹ́ ẹ ò ní wọnú wàhálà ẹni ọkọ̀ ọpẹ́ onígbàgbọ́ tí ò bá ti jẹ́ ọlọ́pẹ́ òkú ènìyàn ni kò lè níbi rọ̀bà nígbà tó bá fi bí ọ̀sẹ̀ kan dọ́kítà yẹn padà dé ó ní ìwé evolutionalized ó ní mo gba ìyípadà àdàfúnyàt ẹ pàdé fún Jésù ó ní mo gba ìyípadà wọ́n ṣe discharge mi ni wọ́n tún gbé mi níbẹ̀ lọ sí ibòmíràn lọ́tún tí wọ́n máa observe nígbà tí mo jáde síta sáré wọn báyìí gbogbo àwọn dọ́kítà yẹn máa tẹ́wọ́ ìkànnà àwọn tó kú ní àwọ̀ ẹ̀ lé ní 1,40. báwo bí mo fi ṣe kí ni mo fi sàn ju àwọn tó kú nígbà yẹn lọ kí ló dé tí mo ṣì wà láàyè ìwà láàyè wa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká ní ọkọ̀ ọ̀pẹ́ tẹ́lẹ̀ kankan máa sùn lẹ́gbẹ̀ẹ́ yẹn jì ẹ sọ pé máa sùn àkókò ọpẹ́ rèé praise the Lord. ẹ jẹ́ ọlọ́pẹ́ lọ́wọ́ ènìyàn àti Ọlọ́run ẹ jẹ́ ọlọ́pẹ́ máa ń gbára wà láti nínú Olúwa ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 1990 tí mo di àtúndí ilé wọn ni mò ń sùn bí wọn á gbé òun ìbí náà àwọn abí mẹ́ta lọ́nàjọ èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mẹ́ta lájọ di àtúndí wọ́n ti máa ń pè ní ẹgbẹ́ sọ́ọ̀sì rẹ̀ ẹ̀bùn ni mo níbi òní ìgbàlà ẹ̀yẹ akọrin bàbá rẹ̀ tó lè kọrin tó mi nínú yín níbi òní sọ ẹ má jẹ ẹni tó ní ẹ̀bùn tí ò ní ìgbàlà màmá yẹn tó wà ní àtijọ́ rẹ̀ màmá mi ni wọ́n láti bẹ̀ wé àjọṣe ẹgbẹ́ akọrin for many years ní AGC akọrin ni mí ṣùgbọ́n mi ò ní ìgbàlà màmá mà tí mo bá ti wọ ọtí ló wọ chọ́ọ̀chì òní ọjọ́ ọpẹ́ tí mo bá ti wọ èmi ó máa ń interpret mo gẹ́wì mo ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sí ìgbàlà ẹ̀sìn nìkan kò tó fún ìgbàlà ẹni tó dẹ̀ lè dúpẹ́ tó máa ṣe ìtẹ́wọ́gbà ó jẹ́ ẹni tó mọ rírì
orí olúwa tó ti bá olúwa. Máa tí mo ti tó wọ́n ní láyé ẹjọ́ tí bá tó àkàn. Ìmọ̀kò látọ̀ ọ̀kan. Mo fi dọ́kítọ̀ sẹ́ni torí pásítọ̀ wọn gbà yẹ. Wọ́n wá láti ilẹ̀ tèmi wọn gbọ́ Yorùbá. So èmi ló lọ sí ìfàgìtà bricks. Nígbà tí mo wá gbé bẹ́ẹ̀ tó pè mí báyìí, pásítọ̀ ìkẹ́ ìdùnnú tó yẹ kà ọ̀sọ́tẹ̀. Wọ́n ti tọ́ pé lọ́dọ̀ wọ́n wà lára gbà yìí. So that òru ẹ̀rọ tí a máa lọ síbí, wọn àní máa gbọ́. Tí ọmọ ìjọ mìíràn bá wù àwọn ìwà mìíràn mo kúkú mọ̀ torí mo ti máa kọjá. Àdúrà ni mo máa ń gbà fún wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà mi lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwòsàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láàyè, mo wà láàyè. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo wa náà. Lórúkọ Jésù ọpẹ́ wa yóò ṣe ìtẹ́wọ́gbà. Ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ní ọkọ̀ ọpẹ́. Òun ló tún sọ tẹ̀síwájú sọ ní bí ìwọ bá ṣàfẹ́ sọ́lẹ̀. Ẹsẹ̀ kẹrin, ó ní ẹ fi ìlú àti ijó yìí má mà mú ọpẹ́ rẹ wá láì jẹ́ kó omi tó bọ̀ ọ́. Mùkúlùmù kẹ màá jó fọlọ́run mi, ó tẹ́ mi lọ́rùn, ijó fọlọ́run mi ò mùkúlùmù. Ẹ̀kọ́ bí a ti jó bó wà lẹ́nu, ọ̀bá ti pàtẹ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ fi ìlú àti ijó yìí, ẹ fi ohùn ọ̀nà oorun lọ́kùn àti fèrè yìí, ẹ̀yìn lára àrò olóòkè, ẹ̀yìn lára àrò olóògbòrò wáyà, soprano, tenor, bass, kó o kọ́ lọ́wọ́ kíkẹ́ fi yí o. Ẹ̀yìn gbogbo ẹ̀ tó tẹ́ kí bọ̀dù bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tani náà. Gẹ́lẹ́ I don't know his name. Ṣùgbọ́n ó ń tẹ́ kí ní ìyẹn pẹ̀lú ìdùnnú, ó tún so yí báyìí. Ẹnìkan bẹ̀ lẹ́yìn Abraham Lincoln, John Kennedy, wọ́n gbórúkọ ẹ̀ ní Abraham Labore. Tí wọ́n bá pè báṣkìtà lẹ́yìn ẹ̀, ó máa jó owó ìjọ tó ń pè fún, òun ló pè fún Ọlọ́run ẹ̀ ní ló máa ṣe pàtó. I think the man is dead now. Ẹ̀yin Ọlọ́run kì í ṣe aṣọ táwọn lórí Ọlọ́run nìkan. Yíyí Ọlọ́run bẹ̀rẹ̀ láti inú ọkàn wa. Láti inú ọkàn mi o, ẹ̀yin náà bá wá. Láti inú ọkàn mi o, láti Olúwa. Ìwà ayé mi lọ ní, ó kìí ṣe ní màá ṣe. Ìwà sínú àkáyọ̀, ọ̀rẹ́ ọ̀fẹ́. Jésù ní bàbá, láti inú ọkàn mi lọ, mo yìn Olúwa. Ọlọ́run á gba ọpẹ́ wa lórúkọ Jésù. Ní ọdún yìí, a ó mọ sísin Ọlọ́run ní ọ̀nà àrà ọ̀tọ̀. A ó gba ìbùkún rẹ̀ lórúkọ Olúwa. Ẹ wá wo tó sọ ní ẹsẹ̀ ìkẹfà. Jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kí Olúwa. Ẹ fi èyí fún, ẹ bá mi sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí, ẹ fi èyí fún Olúwa. Ẹ fi èyí fún Olúwa. Kí tó mú ọ̀rọ̀ yìí wá síbi ìtọ́jú, torí tó bá ní kọ́ fún mi ní àkókò, àájọ sọ̀rọ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ẹ̀ púpọ̀, ṣùgbọ́n ogún mú ó yẹ ká ètò ìṣẹ́ kankan. Kíkà lùkù ní Ọlọ́run á wà pẹ̀lú wa. Bí ìbòbẹ́ ẹnìkan tó wà níbí ní February ọdún tó kọjá, àárẹ̀ la wà ní. Kí aṣọ lọ́dọ̀ ẹ̀ lọ. Mo ní kíkà lùkù wọ́n rẹ̀ ní ọwá. Ẹlẹ́gbẹ̀dẹ̀gbẹ̀ òtúká ìlú òtúká. Ẹ fèyè fún Olúwa. Òtúká torí tí ẹ̀rí ọkàn wa bá ti dára. À ń sọ̀rọ̀ ọ̀rọ̀ akọ́ lókè ìyàrá ṣiṣẹ́. Ẹni bá lọ sínú ìwé Genesis orí kẹjọ. Genesis orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún wá sí ìsàlẹ̀. Genesis 8:16. Jáde kúrò nínú ọkọ̀. Olúwa ló ń sọ̀rọ̀ inú ọkọ̀ wo ọkọ̀ Nóà. Ọlọ́run fàyọ láàrin gbogbo ayé, gbogbo àwọn èèyàn tó kù ìkún orí kó
ìbùkún bẹ lẹ́yìn ọ̀pẹ ẹ wá wo ìbùkún tó wà bẹ́ẹ̀ yẹs ọlọ́run ní pé òun ti ṣe gbogbo tó kò sómi mọ́ jáde kúrò nínú ọkọ̀ yẹs. ìwọ àti aya rẹ. ìwọ àti aya rẹ. àti àwọn ọmọ rẹ. àti àwọn ọmọ rẹ. àti àwọn aya ọmọ rẹ pẹ̀lú. yẹs. mú ohun alààyè gbogbo tí ó wà pẹ̀lú rẹ jáde pẹ̀lú rẹ. gbogbo tó kókó bèé máa mú jáde pẹ̀lú ẹ. nínú ẹ̀dá gbogbo. yẹs. nínú ẹyẹ àti ẹran ọ̀sìn. yẹs. àti ti ohun gbogbo tí rákòrò lórí ilẹ̀. yes. kí wọn kí ó lè máa gbáyìn lórí ilẹ̀. kí wọ́n lè kọ́ lè ní freedom tẹ́lọ̀tẹ́lẹ̀ ibi tó wà yẹn ó ti sọ wọn à lè fẹ̀ ṣùgbọ́n náà ó ti sọ láti bẹ̀rẹ̀ wípé ó ní kẹ́ ẹ máa gbáyìn lórí ilẹ̀ alààyè ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn ọkọ̀ náà ti wà náà ò lè gbáyìn mọ́ torí pé kí ni ó dà tí ẹ̀yà lè gbáyìn nínú tọ́jú níbi nípa ẹ̀ ẹni pé bọ́ọ̀lù wà láàrín àjáde bá wà nínú bí ara ìgbáyìn náà ni sáàlì ìsàlẹ̀ jẹ́pẹ̀ mú bí wọ́n ṣe ń ṣe níta nínú bí ó wà limited and constrained in the heart ọlọ́run wá sọ pé káwọn wò pé ọ̀rọ̀ mi fún ayé ní pé kọ́ máa gbáyìn lọ sí máa pọ̀ sí ó wá ní kó jáde yes kí wọ́n sì bí sí kí wọ́n máa bí sí kí wọ́n sì máa rẹ̀ sí. ó máa rẹ̀ sí lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ ọlọ́run kì í ṣe ẹni tó sọ̀rọ̀ tí ìmú lè rí iṣẹ́ kì í ṣe ènìyàn tó dá májẹ̀mú ó gbàdúrà lórúkọ Jésù ìwà ayé wa tó lè dàbí tó ń gbé ìlérí Olúwa ó dá májẹ̀mú rẹ̀ kò ní ọlọ́run apárẹ́ máa yé wa o torí bàbá náà bá mú wa ọlọ́run akọ̀ṣe bẹ́ẹ̀ ni kóhùn rẹ̀ nìyẹn ọ̀rọ̀ rẹ̀ sì dúró ó ní mo ti náwó mi síta kò sẹ́ni tó lè fa padà ó ní mo ti sọ̀rọ̀ kò sẹ́ni tó lè dáhùn nínú ìwé Isaiah 14:27 ó ní kò sẹ́ni tó lè ṣe yẹn tó gbọ́ iná mà. Nóà sì jáde. Nóà jáde nínú ọdún yìí ó ti jáde kúrò nínú 2024 ó ti wà 2025 ó gbà yín nínú. Yes. Àti àwọn ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ jáde pẹ̀lú ọmọ rẹ̀ nínú ọdún àwọn oníṣègùn ọmọ. Àmì ìyẹn kéré mo ní àwọn oníṣègùn ọmọ àwọn oníṣègùn aya àwọn oníṣègùn ọkọ ìlérí Olúwa yóò wá sí ìmúṣẹ yes. Àti aya rẹ̀. Yes. Àti àwọn ọmọ aya rẹ̀ pẹ̀lú rẹ̀. Yes. Gbogbo ẹranko gbogbo. Ohun tí rákòrò. Yes. Àti ẹyẹ gbogbo. Gbogbo ẹni lọ́wọ́. Àti ohunkóhun tí rákòrò lórí ilẹ̀. Yes. Gẹ́gẹ́ bí irú tiwọn. Yes. Wọ́n jáde nínú ọkọ̀. Oh yes. Nóà sì tẹ́ pẹpẹ fún Olúwa. Kí ló ṣe o? Pẹpẹ ọpẹ́ òun náà bàbá náà tẹ́lú mi. Ọjọ́ ọ̀sẹ̀ kìíní ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú 2025 lórúkọ Jésù ọpẹ́ tá ọ tẹ̀lé mi yóò sì tẹ̀wọ́ gbà. Yes. Ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo. Ó mú nínú ẹranko mímọ́ gbogbo bára wo bàbá yóò màmá àti bàbá mi. Ó ní ó mú nínú ẹranko mímọ́ máa ń wo ìdọ̀tí fún Ọlọ́run nínú ìdúpẹ́. Jẹ́ kó wá nínú ọkàn rẹ. Oh, I look at something in this world. We own nothing. Ní ohunkóhun. Sísá, ẹ̀ sì ń gbègbè Ọlọ́run yá ẹni. Dábì, aṣọ fún mi wọ̀nyí, ẹ̀yin màá kọ́ lórí Ọlọ́run yá mi wọ́n ni. Bí èèyàn bá fẹ́ ìlera lórí àwọn ọkọ̀ ọ̀run rẹ̀, àwọn sọ pé ẹ̀rọ ẹgbẹ́ lọ́nà méjì sáàsọ wá yóò lọ́tọ́ fún àwọn èèyàn ọ̀dà dé kéènì. Ìyẹn ọ̀dà òní máa jẹ́ èmi nọ́mbà àkókò sọ́ọ̀kù lólówó. Àwọn kò sábà mú yọ̀ọ̀dà Ọlọ́run. Yọ̀ọ̀dà nìwò lọ́yẹ́. Ọlọ́run yọ̀ ọ̀dà gbogbo kálukú wa. Mo jókòó níbi tí mo wà wọ́n níbi tí mo fẹ́ fi sọ pé mo wà kò mí pé wọ́n ní ohun tó dáa jù wà fún Ọlọ́run. Ẹ jẹ́ ká rìn nínú ẹ̀mí Olúwa, nínú ẹ̀mí Ọlọ́run, nínú ẹ̀mí Olúwa. Ilé tá a kọ́ kì í ṣàwà lórí ìgbà tí mo jẹ́ lórí ìlú máa kọjá wáyé àwọn ilé tó jẹ́ pé àfihàn gbàgbọ́ pé Olúwa jẹ́ pé láyé ni náà dáa. Méje kọ́pílẹ̀ lè ní. We are passing a space of time. À ń la àkókò kan à ń gbà kọjá ní nígbà tó bá yá àgbàdo ẹni bẹ́ẹ̀ ni òun exist. Nígbà tá a jí wọ́n ní lẹ́nu nípa tó tó nípa bàbá bá dáre náà wọ́n sókè. Bó ṣe jí apáta inú Olúwa tó mélòó ló ti ronú nípa ọba dáre náà ọ̀rọ̀ ìlú ni a. Bàbá ti lọ iṣẹ́ wọn kan tọ̀ wọ́n lẹ́yìn o. Bẹ́ẹ̀ ni gbogbo alẹ́ ṣe máa ní. Nígbà láàyè wa ẹ jẹ́ ká ṣe ohun tó sí Olúwa.
ẹni bá fi ẹ̀mí àná kan ìjà mẹ́wàá wọ́n ṣe é ṣọ́ọ̀ṣì kẹ́ náà ajá nílé ìjọba ẹ̀jẹ̀ ìdí tí Jésù náà náà ẹ̀jẹ̀ nílé olúwa bàá dé tó yẹn wọ ìjọba ẹ̀ máa jà èmi àwọn bàbá sọ̀tà kí ọdún wá nínú ṣọ́ọ̀ṣì ọ̀ kí o ṣe lẹ́nu pẹ́lú àgbègbè yẹn ìyàwó pásítọ̀ ọ̀tá rẹ̀ ní èrè bí àwọn ìlànà ìjọba bàbá wọ̀ èèyàn kan nìyẹn mo máa ń wò pé tá a bá pera wa ní ọmọ Ọlọ́run ṣé mo fẹ́ tó ń wọ ọ̀gá yẹn kó ti dájọ́ tó fẹ́ tó fẹ́ lọ́wọ́ òun ṣeéṣe ẹ̀jẹ̀ ká gba Ọlọ́run ní ọ̀nà títọ́ ẹ̀jẹ̀ ká dàbí inú à ẹni tó kọ ẹ̀yìn tó kọ tó Olúwa ṣe òun Olúwa ṣe láyé wọ̀nyí ó ga ó bọ̀ ó kọjá fẹnusọ bẹ́ẹ̀ ni ìyẹn ní ká máa wọnú ẹ̀ àti mo bá lóye náà. àti nínú ẹyẹ mímọ́ gbogbo. ó wà àwọn ẹyẹ mímọ́ gbogbo ohun tó mọ́ ẹni mímọ́ lẹ́ fún mímọ́ lẹ̀ kí mo wí o. nínú àwọn mímọ́ yẹs. ó sì rú ẹbọ sísun lórí pẹpẹ náà. ó rú ẹbọ sísun lórí pẹpẹ náà. ó lọ́kọ̀ọ́ kò ń ṣe fọ́kànlọ́ kò ń ṣe lásán ni o ṣùgbọ́n Ọlọ́run wọ ọ̀pẹ yẹn ẹ wá wo tí Ọlọ́run sọ yẹn sàn. Olúwa sì gbọ́ òórùn dídùn. ní òwúrọ̀ yìí òórùn dídùn ọ̀pẹ ọ̀pẹ yìí ló ní pẹpẹ Ọlọ́run àgbọ̀ orí Jésù àgbọ̀ ó sì gbọ́ òórùn nínú ìgbọ̀kẹ́ náà Ọlọ́run ẹ̀ gbọ́ yẹn kí Ọlọ́run wá ṣe. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé. Olúwa wá sọ ní ọkàn rẹ̀ pé. èmi kì yóò sì tún fi ilẹ̀ ré nítorí ènìyàn. mi ò ní fi ilẹ̀ bú mọ́ nítorí èèyàn torí òkú nìyí lórúkọ Jésù Kristi ká ó yí ìbínú Ọlọ́run padà nígbà sàáyé ẹ̀yà àti ẹ̀yìn ìbínú Ọlọ́run tó bẹ lórí Nàìjíríà Ọlọ́run yóò yí padà Ọlọ́run pé kí ṣe bí ìbínú Ọlọ́run làwọn Nàìjíríà wàhálà ni ṣé kó ṣe kí bàbá wọn bá kékeré ni ìwà burúkú wa náà sì ni ó tó ní àmì ọ̀pọ̀ ọ̀pẹ́ tó bá bá ti gbé wa lẹ́yìn àti gbàgbé ìbẹ̀rẹ̀ ibi tá a ti bọ̀ ti gbàgbé ẹ̀ agbègbè ni ló ṣe èyí náà ni Ọlọ́run nìkan ló jẹ́ èdè ni o. mo rántí ìgbà tí mo kọ́ lọ yunifásitì ọjọ́ tí mo lọ tí mo gba admission letter ó kó èso níborí wa a ṣe ìpàdé ìṣòro òwe tàbí ní January 24, 25, 26, 1992 ilé lọ́wọ́ láti ní oṣù ní ọ̀tẹ́kùnrin àbẹ̀lẹ̀ ìjọ lásà mo mà jí ni mo ti lálàá wọ́n jí ọkọ̀ lẹ́kùn gate wọ́n ní my father is in the hospital he was in the hospital wọ́n ló sì pé kó wá Sunday service máa bẹ̀rẹ̀ bí mo bá múra wọn lọ ojú wesley ọjọ́ ẹ̀ ló gbé rẹ̀ bàbá ti kú mo dẹ̀ ní admission letter lọ ìṣe àbájẹ yàwó ọ̀gá ní sùkúrú ìṣọ̀fẹ́ bá mi ṣe náà ọ̀nà bẹ́ẹ̀ ti lè pọ̀ ní ìmọ̀lá tí ẹ̀ náà pọ̀ ó yóò ti ẹ̀wọ́ ẹ̀ tó wá wí pé ta ló bá ọ ṣe tirẹ̀ ọ̀nà ayẹyẹ Jésù ta ló bá ọ ṣe tirẹ̀ ta ló bá ọ ṣe tirẹ̀ ó Jésù ló bá mi ṣe tèmi. àwọn àìtẹ́wò ká máa ń kọ láti lọ rè mí mo dé ọ̀sùn ìwọ ni pé bàbá ti kú ṣùgbọ́n ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ lórí àwọn èèyàn ti tò sí léde lọ́wọ́ sọ́kùn ó dé ilé ọ̀gbọ́n tó jáde lẹ́nu ìrìn tó bá jẹ́ ìlú kú báyìí ìjẹ́ máa ní Olúwa ìgbà wọn ni wọ́n mú ojú wọn ní ẹnu pé pàtàkì ìgbàlọ́ mẹ́lọ. Because I don't see what you were saying. I see my father has gone with the Lord. Torí bàbá rẹ̀ ẹnu tí ẹ kú ẹ̀ ìdọ́gbọ́n kí ni pé wọ́n ti dà túbí tí wọ́n máa ń ṣe Bible study nígbà ìjọ nígbàdé bàbá rẹ̀ á jókòó ẹ̀wọ̀n wọn wíwàásù. Mo rí kó dẹ ní ìgbà lọ́jọ́ àti ìgbà. Ṣùgbọ́n ẹkún yẹn kì í sọ lóye rẹ̀. Ọjọ́ tí mo wá bẹ̀rẹ̀ láti lọ skul mo lọ sí ẹnìtàn nífẹ̀. Àwọn méjì kan dúró wọ́n dá mi wá sanwó àìlèsí bàbá lánàá. Wọ́n wá sanwó èmi lẹ́yìn òjẹ̀rẹ́ ní tó máa sanwó yẹn gan. Wọ́n á tó mi ìmọ̀ mi wọ́n ń dà wọ́n tó mi ọmọkùnrin wa wá lórí ìgbà wọn ní wọ́n sàbẹ̀. Orúkọ yìí jẹ́ wáyé orúkọ tèmi wọlé. Mo ní àìbẹ̀rẹ̀ my 3 years today. Ó ní àyànmọ́, ó ní sísàlá ẹ̀, ó lálá ìmọ̀pẹ́ ni ọ́. Bá a lọ tó mi kí ló dé? Ó lò ó ní bàbá òun ní ìyàwó òun dámọ̀. Bá a ṣe di ọ̀rẹ́ nìyẹn, ẹni tí mo sọ ní ìwà Amẹ́ríkà. Tó bá pè mí pàdé àní broda, á ní
aláìní aláìlé èèyàn. Mo rántí pé màmá yẹn ni wọ́n ra gbogbo tí owó lọ skul pátápátá ó tẹ́ bá ṣe máa wà nínú ìwé ìtàn. Àmọ́ bí wọ́n ní mo jẹ́ ọ̀rẹ́ tó ń gbọ́dọ̀ nìyẹn. Ẹ̀yin náà sọ̀ sí wa yí àwọn ènìyàn. Ọlọ́run á bẹ̀ mú mi wá sí ìrántí ènìyàn lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ní ọkọ̀ ọpẹ́. Ó tẹ́lẹ̀ pé ọpẹ́ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀. Màmá kan wá ilé ìṣàmù tí wọ́n sílẹ̀ lójoojúmọ́ ní gbogbo yunifásitì days yẹn sà. Mo wá ní ẹ̀ẹ́dẹ̀kan lórí mẹ́ta. Ara mi ni wọ́n ní àwọn ìfẹ́ ló wá wọ́n sì mú mi wọ bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sùn. Màmá yẹn wá ẹgbẹ́ láwọn agbó mi wẹ̀. Mo ṣáà ṣe ní oṣù lọ sí méjì ilé ọdún nítorí ní campus. Lẹ́nu dọ́kítà yìí mo pe màmá yẹn. Màmá yẹn ní mo yọ ọtí mo rántí mi ló fẹ́ kú sẹ́kún ní rárá. Kò sí wàhálà màmá mo fi owó wà lọ sí wákàtí báyìí. Ẹ̀jẹ̀ ọlọ́pẹ́. Àwọn ọlọ́pàá ni wọ́n ṣe ọ̀run ṣe lórí etí Nàìjíríà. Ẹlòmíì wà ní ìjọ ìbí lọ́tọ̀ tó jẹ́ pé ó lè fún ẹ Ọlọ́run lu ẹni láti ṣe ìpadà. Ìgbàgbọ́ ó tẹ̀ tí ọ̀gá ìlà wọ̀ ló ń rájọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ṣe é ṣe sí Ọlọ́run ní tèmi o máa yí Ọlọ́run gbogbo. Ẹ̀yin ọmọ ọ̀dọ́ òní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ má gbàgbé orísun. Ẹ jẹ́ ká gbìyànjú fún àwọn òbí wa. Ẹ jẹ́ ká dúpẹ́ fún àwọn ará ilé wa. Ẹ jẹ́ ká jẹ́ ọlọ́pẹ́ fún àwọn ìjọ Ọlọ́run pàpà. Ẹ jẹ́ ká jẹ́ ọlọ́pẹ́ lórúkọ Jésù yóò dára fún wa. Nígbà tí ẹ̀rí tí bàbá Ọlọ́run sọ fún ọkùnrin. Nítorí pé irú ọ̀pẹ ènìyàn. Ibi ni láti ìgbà èwe rẹ̀. Irú ọ̀pẹ ènìyàn. Ibi ni láti ìgbà èwe rẹ̀. Ṣùgbọ́n ìwọ Nóà àti ẹ̀yà lórúkọ Jésù Ọlọ́run àti àríwá yàtọ̀. Bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu ohun alààyè gbogbo mọ́. Ó lè lò ṣe kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. Kí ló tún padà fún mi? Níwọ̀n ìgbà tí ayé yóò wà. Ẹ wá wo ìlérí tó tẹ̀lé. Lónìí ìlérí ìfẹ́, ìlérí ìbùkún, ìlérí ìgbéga àti ìgbésókè Ọlọ́run yóò ṣe fún gbogbo wa. Ọlọ́run sọ pé yóò sì ṣe níwọ̀n ìgbà tí ayé yóò wà. Ìgbà irúgbìn àwa. Àti ìgbà ìkórè. Ìgbà ìkórè àwa. Ìgbà òtútù àti ooru. Ìgbà òtútù ooru bá wọn nígbà àbúrò níbẹ̀. Ìyá wa orúkọ pé ó pè á bá wa lára wọn. Ìgbà ẹ̀rùn ohun òjò. Ìgbà ọ̀sán àti òru. Kì yóò dẹ́kun. Ó ní kì yóò dẹ́kun. Ọ̀rọ̀ Olúwa rẹ̀ ìyẹn kò ṣẹlẹ̀ sí lónìí. Ó fi ìbínú ayé láàrin 150 days. Gbogbo tí Ọlọ́run dá ó bàjẹ́ pátápátá. Ṣùgbọ́n ó yẹ àwọn àyẹ̀fẹ́ kú wọn sínú ọkọ̀. Ṣẹ́ni pé ìṣọ́nà ló kú wọn sínú ọkọ̀. Ìwà ló kú wọn sínú ọkọ̀. Tí a bá fẹ́ máa jẹ ọlọ́pẹ́, ẹ jẹ́ ká ní ìwà Ọlọ́run. Ó ti wù káwọn èèyàn burú tó ẹ̀wọ̀n ìjà máa ṣe dáadáa. Ẹ̀já máa mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ. Àwọn tọ́lọ́run sọ yìí nípa ọ̀pá ẹ máa ṣe. Ẹ má dúró sí ibi táyé ẹ̀yọ́ tí máa bàjẹ́. Bẹ́ẹ̀ni ìwé ni wọ́n ẹbí máa ń ṣe ìwà ẹbí tiẹ̀. Ẹ̀yẹ tó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọmọ Ọlọ́run yóò dára fún wa. Ẹ̀yẹ bá dì lórí ẹsẹ̀ wa. Àwọn àgbà àdúrà kẹta tó lọ ní ọ̀pẹ lọ. Gbogbo ẹni lẹ́yìn ìdúpẹ́ tí ẹ ṣe tọ́ Ọlọ́run tún lè dìbò ìlérí ńlá tó tún wọlé ayé yín. Ẹni bá dìde lòdì sí yín àtòrí ti yín ṣubú lulẹ̀. Mo ní ẹni bá dìde lòdì sí wa àtòrí ti wá ṣubú lulẹ̀. Ó dá ní ìrọ́pọ̀ ọ̀pẹ́ ẹni bá dúpẹ́ dáadáa báyìí ó kúta yọ nínú gbogbo àwọn. Torí Ọlọ́run kì í ṣojú ṣáájú. Tó bá wọ ọkàn gbogbo èèyàn nínú ìjọ yìí, ó lè fi bàbá di ayé ìgbà ọ̀dà àjù ti máa sọ̀rọ̀ kan ẹ̀sùn kan Ọlọ́run láti sọ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn tó dá ẹgbẹ́ ìránṣẹ́ Ọlọ́run máa sọ. Àwọn tó ń lé bàbí sọ. Bẹ́ẹ̀ sí pé ìpínlẹ̀ máa jẹ́ ẹ̀yìn àwọn àgbò fẹ́ jẹ́ ẹ̀yìn. Bọ́ọ̀lù sọ nínú Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 27. Kí ló sọ mọ̀? 1 Corinthians 9:27. Báyìí náà wà ní ìjọ ẹ̀jẹ̀ láta náà. Ó ní ìjẹ́. My children, where are your Bibles? Open your Bible. You bring Bible to church and you are watching. Is that how you bring your academics? Chapter 9 verse 27. When you are coming to church, you come with your Bible. Pastor,
tó bá látọ̀ ọ̀gá yẹn ó ní ṣùgbọ́n èmi ń bá ara mi lójú. ó sì mọ́ sábẹ́ ìtẹríba. mo sì ń wá sí abẹ́ ìtẹríba pé bíbé ó ti wàásù fún àwọn ẹlòmíràn. lẹ́yìn ìgbà tí wọ́n ti wàásù fún ìjọ nítorí ohunkóhun. nítorí ohun gbogbo kí èmi ti kára. èmi ká wọn lẹ́yìn má bàa dẹ́rẹ̀ ìta. má ṣe di ẹni ìtanù. tó bẹ bá mú ọkọ̀ bẹ́ẹ̀ yíwá ìrìn àjò gbọ́dọ̀ mú tẹ́mi débẹ̀. ayọ̀ wà nínú ìrìn àjò ìdè yìí ni bẹ́ẹ̀ ṣe ń dàgbà láti wọ̀jọ́ bàbá wa náà ń dàgbà ká débẹ̀ yóò dára fún wa lórúkọ Jésù. nígbà tí ébẹ̀ nínú ọkọ̀ pẹ̀ tiẹ̀ wá tẹ bá wò dáadáa bẹ́ẹ̀ ni sọ nínú Jẹ́nẹ́sísì orí 3 ó ní ọmọ ẹgbẹ́ rẹ̀ sí lọ gbòòrò lọ sọ̀rọ̀ Ọlọ́run kéèyàn wá ní wípé kí ní ìṣẹ̀dá ọba tiẹ̀ nígbà kan bí lọ gbèrò ló ti rà ẹ̀sìn wọlé kí ló ṣe inú bí pẹ̀lú olùkéde olùwẹ́ lẹ́yìn pẹ́ ẹni ìbọn tó wá lò máa ṣe ìdí fún yín lẹ́yìn ọ̀pẹ́ yìí á forí ara rẹ̀ gbé mo náà forí ara rẹ̀ gbé bí ẹ ti ń dẹbi kéètì ń gbé kéètì náà tiẹ̀ dúpẹ́ kó ti tọ́ ló ń wájú síbi sí àwọn èèyàn ló lè gbé bóyá owó nìkan ni ọ̀pẹ́ kò kí í ṣe owó nìkan màmá ìfẹ́ níjọ́ tí mo tún pè wọ́n màmá yẹn sọ wípé wọ́n ṣe gbọ́ tó fún lórí ìṣòro fún ọmọ tó jẹ́ wà nínú ìrántí nínú ọkàn rẹ láti 1992 and we are now talking of 2023 ọlọ́jì how can I remember such a person but which person that passes through my life I never forget them torí nígbà fún wa ní àwọn ìṣẹ́jú tó jì àwọn ìṣẹ́jú kan mo fẹ́ kẹ́ ẹ wọ àròjinlẹ̀ ibo ni mo ti ń bọ̀ ibo ni mo dé agbára wo ló tì mí lẹ́yìn débi tí mo dé tó bá dábàrà ọlọ́run mi bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n wá ti dábàrà òkú láti máa dúpẹ́ lọ́wọ́ agbára òkú yẹn wọ́n wá ti dí òkú àti sọ̀gbó ọjà àti ní òpé lọ́sọ̀ọ́ pé ní òpé ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá àròjinlẹ̀ wípé mo rú àròjinlẹ̀ lórí ayé mi o mo rí wípé bàbá ẹ̀rọ ìta tó wà ń bẹ̀ ó yẹ kó máa yí nílẹ̀ kó máa pa dúkúdúkú níwájú Olúwa ó yẹ kó máa dúpẹ́ ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ojú ẹ̀jú ọ̀rẹ́ lọ. ọ̀rẹ́ kan fi àbí ọkọ̀ àṣẹ tóbi tó inú ayé rẹ̀ ni òye Olúwa ṣe láyé ni mà tóbi bàbá mi ó ga ó fẹ́ ó kọjá òye ni. Ó tóbi ojú jù bẹ́ẹ̀ lọ. Ó tọ́ láti mọ̀ gbéga, mo ló tọ́ láti máa yọ̀, àwọn lọ́ba àlàáfíà wọ̀. Ọlọ́run ṣe òun tóbi, Ọlọ́run pọ̀ nínú àánú rẹ̀, kò sẹ́ni tó dàbí Olúwa wa, Ọlọ́run tó lè gbà tó lè jí, Ọlọ́run tó gbé ènìyàn dá. Ọlọ́run tó mú ní ìjọba pẹ̀lú àwọn ọmọ aládé òun nìkan ni Ọlọ́run ẹ jẹ́ ká fi ìyè fún láti nínú ọ̀gá wa ẹ jẹ́ ká dúpẹ́ ẹ jẹ́ ká fi ògo fún Olúwa ẹ jẹ́ ká fi ìyè fún bàbá Ọlọ́run alágbára mi Ọlọ́run ìyanu mi atóbi jùlọ atọ́lájàlé Ọlọ́run tó gbé ọmọ Ísírẹ́lì sọ́wọ́ tó kú lọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé ọkọ̀ tó dá ayá sí Ọlọ́run tó gbé ìjọ ìdẹ́bi tó dé yìí ògo ní fún orúkọ bàbá ògo ní fún orúkọ ọmọ Ọlọ́run tó bá ṣiṣẹ́ ìránṣẹ́ o tó bá dé nípa ti ènìyàn mi ibo ni wà ìbáwọ̀ lónìí ṣùgbọ́n nítorí oore tí a ṣiṣẹ́ fún wa àwọn dúpẹ́ àwọn gbọ́pẹ́ wa ayọ̀ bàbá agbẹ́yẹ̀gà Jésù Olúwa wa. Mo lè sọ pé mo jẹ́ active member of the church láti 1990. Ìgbìmọ̀ ìgbà yẹn bá lọ orí òkè àwọn àwọn ìlànà àjọ àwọn omi wọ́n ti tẹ́lẹ̀ ìjọba ní orí ẹlẹ́gbọ̀n omi àìdá àwọn náà ni àwọn gbogbo gan-an àbí àtúntò lọ́gbà. Since I know God, whatever defeat God is what I love. Ohun tó bá jẹ́ ti Ọlọ́run òun nìkan ni mo fẹ́. Bí gbogbo ayé bá kó síbẹ̀ yẹn tí mo ní ilé ìwọ́ta tí mo fìdí àmúlẹ̀ ní bíbélì kò sí ìgbà tó kàn mí ẹ̀ lè pọ̀ sílẹ̀ yìí ìgbà tó sí torí mo gbà
ṣe tó lójú àdúrà tèmi. Amen. Ìgbàgbọ́ nínú Jésù ó pé fún Pétérù, ó pé fún Jòhánù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò pè fún àwọn náà. Nígbà tó wọn bẹ̀rẹ̀ sí ní gbé ní ga torí ọ̀pọ̀ ọ̀pẹ́ àti ìwà sí ọlọ́run, àwọn kan wọ́n máa bínú ìyẹn ń fẹ́ kó gba àdúrà yìí. Ó ní Jésù ló sọ wípé ó ní béèrè, ó ní ó rí gbà, ó ní wá kiri, àwọn kò sì rí, ó ní kanlẹ̀kọ̀, ó ní a ó sì fi fún ọ. Tí ènìyàn bá fi ẹjọ́ àwọn ẹni ibi sọ ọlọ́run, á kàn máa wò ní o, Nábótì mọ̀ jẹ́ èèyàn dáadáa o. Ènìyàn ọlọ́run ni Nábótì o. Ọba àwọn olùgbà àti ọ̀rẹ́ o. Èyí òkú ẹ̀rọ tó ní bẹ̀sán rẹ̀ ló tó ayé wa, ẹni ibi ayé wa lọ́run àti mọ́lẹ̀. Náwó ọ̀tún agbára sókè, Olúwa, bí a bá ní ẹnikẹ́ni tó fẹ́ gbé ogun dìde. Lẹ́yìn ìgbà tí mo dúpẹ́, lẹ́yìn ìgbà tí wọ́n ní ọlọ́ni irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù tó lọ akẹ́kọ̀ọ́ bá ìdìsọ̀ ẹgbàdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run alágbára dúpẹ́ lẹ́ẹ̀kan sí àwọn ìlọ́sàn yìí Olúwa gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè Olúwa gba ẹ̀yìn wa. Àti gbọ́ nípa ọpẹ́